kábíyèsí olódùmarè kábíyèsí fa o a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Dr. Kenneth àwọn láàmú ọwọ́ ẹ̀yin lẹ́mọ̀ láàmú ọba ẹ sọ pé tó ọjọ́ mẹ́ta tá a yẹ gbé Dr. Kenneth wá mo tún wá gbá wọn mú lónìí ẹni ọ̀kẹ́ kò ṣùgbọ́n àtàwọn wà sórí ètò tí ò ní jẹ́ àǹfààní ìmọ̀ kan àbí kejì ó wá ní ètò tiwa kan tí wọ́n wò táwọn sọ pé nílẹ̀ Lárúbáwá nǹkan báyìí ló ń pa wọ́n nǹkan báyìí ló ń pa wọ́n dókítà wa ní pé ojú táyìn fi wó òun ó sì yàtọ̀ ojú táwọn fi wó o ipe nípa àmọ̀ ìjìnlẹ̀ ojú táwọn tún fi wò fún yàtọ̀ òun á sọ fún mi máa rò pé ní tó sọ fún mi èmi nìkan kọ́ ní jàǹfààní ẹ̀ dókítà ẹ gbọ́ nílẹ̀ Saudi Arabia àwọn ọmọ ìyá wa tó lọ ṣe iṣẹ́ hajj ní Saudi Arabia ǹjẹ́ yàtọ̀ sí pé bóyá nǹkan kan àbí nǹkan kan ìbùsùn nìyẹn kan tó tún tako ìlérí èèyàn nílùú Saudi Arabia. Kábíyèsí Elédùmarè mo kí gbogbo ilé ọ̀sán lóru ibi tá a bá wà mo kí everybody. Bàbá ṣe rí nǹkan tí ẹ bèrè yìí kakọ́ báwọn tó ṣòfò ẹ̀mí nínú ẹ̀ ká bá wọn kẹ́dùn kọ́lọ̀ ń fọ̀rùn kẹ́ ogun wọn. Torí ohun tó ṣẹlẹ̀ yìí eré àwàdà ó ti claim over 1,300 lives ẹ̀mí tó ti bá lọ ní 1,000 làwọn tó ti bá lọ tó dẹ̀ jẹ́ pé nínú àwọn tá à ń sọ yìí gan even àwọn couple Amẹ́ríkà méjì kan wà nù ọkọ àti ìyàwó tó jẹ́ American citizen nínú wọn kódà àwọn tẹ́ ń sọ yìí gan over àwọn Nigerian bíi 15 ló wà nù àwọn tó lọ kódà aláboyún méjì tún wà tọ́lọ́run kàn kẹ́ àwọn oyún wọn ló bàjẹ́ àwọn òkú omi ló dànù àmọ́ ẹ̀mí wọn Ọlọ́run retain ẹ̀ so ojú táwọn èèyàn fi ń wò ọ̀tọ̀ níbẹ̀ ṣe rí bàbá ó ní nǹkan tá a máa ń pè ní heat stroke bẹ́ẹ̀ni ṣe rí heat stroke tún yàtọ̀ sí pé tí stroke bá ṣọyàn mọ́lẹ̀ rọpárọsẹ̀ o heat stroke eléyìí náà ó ní ṣe pẹ̀lú tí ó ní nǹkan tó ń pè ní Celsius ṣe rí weather tẹ́ ń wò yìí àwọn tó bá gbé ilẹ̀ Lárúbáwá pàápàá ó ṣe mí gbà kan probably mo ń bọ̀ láti ìlú kan òtútù wa mú bẹ̀ mo wá ń bọ̀ ní Dubai àwọn tó gbé Dubai máa mọ tí mo sọ yìí dáadáa ibi tí mo ti ń bọ̀ òtútù mú bẹ̀ ìgbà tá máa wà ní airport òtútù wà bàbá ìgbà tá máa jáde ní airport Dubai gbogbo ara ti bẹ̀rẹ̀ sí ń jó mi báyìí that was I think mo wá wò báyìí pé gbogbo ara ti ń jó mi báyìí kí ló dé ìyẹn ni welcome to ilẹ̀ Lárúbáwá àwọn ilẹ̀ tá à ń sọ yìí àwọn ilẹ̀ tó wà bíi kí ni kí n pè bí humidity inú àpáta nínú ilẹ̀ pupa ní púpọ̀ nínú ilẹ̀ wọn wà so bí ilẹ̀ wọn ṣe máa ń gbóná láwọn táìmì ẹ̀ nìyẹn so tó bá ti wá wo àwọn degree kan bí i 52 degree above ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ even ìjọba Nàìjíríà pàápàá àwọn àgbàlagbà wa eléyìí nǹkan ọ̀fẹ́ ni ò kì í ṣe ká mú tẹ̀sìn sọ́tọ̀ eléyìí ẹ̀yin náà lẹ pè mí ẹni ká wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ àbí tó bá lóòótọ́ àwọn ọmọ ní rọ́ téèyàn fi sin lọ́hùn ni kò sẹ́ni tó fẹ́ kú bàbá o téèyàn bá ní irọ́ téèyàn bá sin lọ́hùn tó bá lọ kó tiẹ̀ kú bàbá ẹni kó nítàn ní wíklò ṣé mo tán pè wíklò akọ̀dùn bó ṣe kéré tó yẹn kọ́lọ́hún kàn fi kan ẹnìkan bàbá ẹ bè lọ́rùn tó ní akọ̀dùn ẹlòmíì ò ní sùn fún 1 week a máa ró báyìí ṣé irú ẹni bẹ́ẹ̀ la máa sọ ọ̀rọ̀ yìí tó máa dẹ̀jà kẹ́nìbọ̀dì má dẹ̀jà ihun tí mo fẹ́ sọ ojú pé tí o bá ti mọ̀ pé o ti ń above 60 years to 70 àwọn ìlú kan wà tó bá ti mọ̀ pé degree wọn àbó fẹ́ travel tí degree wọn bá ti ń above 50 degree Celsius lọ sókè tó dẹ̀ ti ní àwọn àìsàn kan yálà àìsàn tá à ń pè ní heart disease tó ní àìsàn kidney problem tó ní àìsàn bóyá stroke ni o tó ní àìsàn tuberculosis asthma àbí any respiratory disorders even kó jẹ́ pneumonia lóní bàbá ẹ má jẹ́ tàn yín mo máa bẹ̀ onítàn pé kó jọ kó má súnmọ́ irú àwọn agbègbè ìlú bẹ́ẹ̀. ṣe pé gbogbo ẹni tó bá ti ní àwọn àìsàn tẹ́ ẹ sọ yìí bẹ́ẹ̀ni tó bá ti rí ìlú tẹ́ pé òórùn bẹ̀ pọ̀ kó sá fáwọn ìlú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bàbá tí ṣe rí heat stroke àìsàn kan ní tó yẹ pé báwo mo fẹ́ pè ṣe rí heat ó lè trigger heart attack kódà ẹni tó bá trigger heart attack ẹ máa wo àwọn àìsàn kan wà tó yẹ pé àwọn èèyàn ò fojú sí lára bí àìsàn tá à ń pè ní àwọn cardiovascular diseases
àìsàn kan wà tá à ń pè ní cardiomyopathy àwọn àìsàn kan wà tó yẹ pé bí inú ọkàn ló ti ń jẹyọ tó yẹ pé kódà tó bá dọ̀tọ̀ alágbo àbẹ́lòmíì wọ́n lè má gbọ́ rí ó yẹ yín tó dẹ̀ pé ogun wọn ló lórúkọ ẹni tó bá ti ń nílò àwọn àìsàn bẹ́ẹ̀ tó dẹ̀ ti ń above 60 even 50 tó dẹ̀ ti ń láwọn centigrade ṣẹ́rí each ooru tẹ̀ ń wò yẹn ooru máa ń trigger heart attack ó máa trigger ẹ̀ báyìí ó dẹ̀ máa sọ di heart failure bẹ́ẹ̀ ni bàbá tó máa sọ di heart failure tọ́lọ́n bá wá bẹ́ẹ̀ ni ẹ ṣe tó yẹ pé ó tún wá ń dehydrate yẹn lack of water kò rí omi gidi mu inú weather yẹn kò rí omi gidi mu tó yẹ pé omi yẹn tún wà báyìí ẹ má jẹ́ ń tàn yín tó bá jẹ́ ń tó ní stroke àbí tó láwọn certain diseases ó lè fa ikú lẹ́ṣẹ̀ fà most àwọn tó ń sọ ẹ̀ ọdọ́ ìgbà tó ń bèèrè lọ Minister of Health ní Saudi ó ní most wọn bí over 1 million lára àwọn tó wà yẹn àwọn migrants tó yẹ pé unregistered ni wọ́n ìjọba Saudi ò mọ̀ wọ́n gba etí bọ́dà wọ́n gbà ìkùlé wọlé wọ́n gbà so wọ́n ní access sí yàrá àti bàbà tí AC wà àbíbì kan tí kinní wà because àwọn period yẹn ó nídìí nǹkan bí òtútù àbí kinní láti fi gbéra. ẹ bá tiẹ̀ gbójú ọ̀nà gidi gan wọlé wọ́n ṣàyẹ̀wò fún pé sọ lè gbèlú tó lè wá sí ìlú. wọ́n ṣàṣàyẹ̀wò ẹ rí bẹ́ẹ̀ then àwọn tó wọlé so bàbá ẹ mọ̀ yẹn àwa ò lè sọ sí so ìmọ̀ràn làwa kàn tún lè fún wọn tírú ẹ̀ bá fi máa wáyé then àwọn tó jẹ́ ọmọ ìyá wa tírú ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ti kìlọ̀ tó bá ti ní problem heart disease tó ní problem kidney disease ìyẹn kíndìnrín ká máa ládàá dancing tó ìṣẹ́lẹ̀ àdọ́ta ọdún tó ti lé ní àwọn ọjọ́ tẹ dárúkọ yẹn ní Yorùbá má gbìyànjú ìlú tó bá ti ń lọ kọ́kọ́ béèrè degree ibẹ̀ tó bá ti sọ fún ẹ pé ìlú yẹn ti wà above 52 above Celsius má lọ síbẹ̀ fáìlérè yẹn má lọ tó bá dẹ̀ máa lọ tó jẹ́ dúdú yálà bóyá ó ti wà use mọ́ àwọn dúdú kan tí wà tẹ́lẹ̀pọ̀ lágídí wá ní àwọn ti gbélẹ̀ Yorùbá rí oòrùn máa ń máa wọn dáadáa táwọn ń làágùn kíní kan nípa àti gbé ní Kano Kaduna gbogbo wa náà la mọ bí ṣe ń lò kò sí yẹ́ náà a máa gbọ́ wọ́n ní èèyàn bíi márùn kan arúgbó ló máa ń sábà ní kíní yẹn máa ń sábà ṣe bàbá kan of late memory I think late Muri Okunola àwọn tó ń gbọ́ máa yé wọn Mẹ́kà náà ni incident yẹn ti ṣẹlẹ̀ ó yé yín so ká má kàn sọ so àwọn underlying condition kan ti wà tó ti ń ṣe many people ó yé yín tẹ́lómi ò mọ̀ ó kàn ṣáwọ̀ pé mo ti ń dàgbọ́ yẹ kémi náà dé Mẹ́kà kí n tó kú mi mọ̀ bóyá yẹn ló ń ṣe onítàn ni mo ṣe ní tákàndú bá ṣe ẹlòmíì tó bá mọ àìlera ìnira tó wà nú ẹ̀ kò ní gbàdúrà ikú o so ìyẹn ni mo fẹ́ sọ. ipe ìnira tó wà nú àkàndù lásán tó bá mú yàn kò ní gbàdúrà kí. ikú gbóná because ṣẹ́rí tó ń pè ní heat stroke mọ́ ni heat yẹn máa mú ẹ ó máa trigger ẹ̀ mọ́ àyà débi pé o ò ní lè gbádùn rẹ̀ ẹlòmíì máa ń slump á máa rìn mọ́ bí tó ti máa ń ṣẹlẹ̀ jù ní in most cases imagine pé aláboyún láwọn aláboyún tá à ń sọ yìí wọ́n fẹ́ gòkè àràfà ṣé aláboyún gan on the norms ó ní level gan tó wà tó yẹ pé tó bá sáré jù nóòrùn gan oyún lè bàjẹ́ nǹkan kan ló rù sínú náà so apart from that ká wá sọ pé àgbàlagbà bàbá àwọn kan wà ẹwẹ́ tó ní ọ̀sà téèyàn bá ní ọ̀sà èmi àti yín mọ̀ pé tóòrùn bá mú dé certain degree ìyẹn ní Africa ń bì kì í rán àwọn ọmọ kéèké bí àwọn ọmọ school tó bá ní ọ̀sà kódà èmi kò máa ń pìtì ibi jìbá ìwọ báyìí mo lè sáré wọnú mọ́tò kí n bá wọ́ kí ni mo lè fọmọ ìsáyé gbà kó lọ lo kíní mo understand tó ń ṣe kíní gbà kọ́kọ́ mu milk kó calm ẹ̀ ọmọ yẹn ti lọ school ó ti wá ń bọ̀ bóyá ó ń rìn láti ó ti rin bóyá bíi 10 kìlómítà ó ń lọlé kí ra ọmọ yẹn wá jókòó síbì kan á ṣe báyìí ó ti rẹ̀ ẹ́ ọmọ kékeré ni mò ń sọ yẹn o ọ̀sà ni mò ń sọ ìfọmọ kékeré o ká wá sọ pé àgbàlagbà elderly person. ṣé pé ọ̀sà gan òfẹ́ lóòrùn àti wàhálà. àbàbà tọ́sà bá ṣe yín bíi tẹ wà yẹn gan fúnra yín ẹ̀bà májẹ̀bà májàta kọ́ nìkan ìwọ fún rẹ̀ tó bá wọn bá fẹ́ gbádùn rẹ̀ sáré nínú oòrùn fún bíi 10 minutes many people tó jẹ́ footballers ẹlòmíì wà bẹ́ẹ̀ kò tètè jẹun láàárọ̀ kì í ṣe pé ó mọ̀ pé òun ní ọ̀sà ẹlòmíì ní ọ̀sà tí ó mọ̀ yeah iṣẹ́ ó gbé èèyàn tó ń diagnose pẹ̀lú peptic ulcer àbí gastric ló tètè mọ̀ náà ẹlòmíì kan ó jẹ́ àwọn tó yẹ pé probably àwọn tó máa ń gbàwẹ̀ gan ọ ẹlòmíì tó yẹ pé bíi sportman tó yẹ pé sportman míì gan wà tó yẹ pé wọ́n kàn ní cardiac arrest ló ṣe ó wà lórí field ó kàn slump ó lọ kì í ṣe gbogbo kéèsì yìí náà ló ní í ṣe pẹ̀lú cardiovascular death now no ìmí wà tó yẹ pé kódà bóyá bí tó yẹ pé ó ti kò jẹun
kò ń jẹ anything inú ẹ̀ dẹ̀ wà empty bàbá ó dẹ̀ máa sáré kíní kan inú á máa gún ẹ ó dẹ̀ máa sáré then tóòrùn bá ti wá wà bí i 12 o'clock ó máa play football ó máa rẹ̀ náà ká tó wá lọ́mọ school tó máa rìn láti bíbá yìí délé kò sówó mọ́tò tó máa fi lọlé ṣẹ́rí so káwá lágbàlagbà tó máa gòkè bàbá kò wà advisable. ó léwu díẹ̀ dókítà ẹ̀ sí àdúpẹ́ ẹ tún wá sọ kankan tí mo tún fẹ́ rí ẹ̀kọ́ kankan tí mo fẹ́ tún rẹ́kọ̀ọ́ pọ̀lọpọ̀ mẹ́ wípé níbi tí ojú ọjọ́ ń lọ yìí wípé nígbà tí bá fi lè lọ di ọdún tó ń bọ̀ táyà bá tún lọ sí ilẹ̀ Mọ́kà wípé ó tún ṣeé ṣe kí oòrùn ò tún mú ju ti ọdún yìí lọ bó lè yún ṣe jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣeun bàbá ẹ rí nǹkan kan ní a gbọ́dọ̀ mọ̀ o ṣe rí weather àwọn tó ń forecast weather àwọn gan mọ̀ pé wọn láyé ò dúró sójú kan ó ń yí ni ṣe rí òjò tẹ́ expect ní August last year ó máa ń yà àwọn èèyàn lẹ́nu gbà mí wọ́n á kọ̀ déédéé rí ní May àbí kọ́ rí ní September ìyẹn túmọ̀ sí pé kí ni ayé ń yí even àwọn meteorologists gan tó ń wo weather àwọn gan from in the next 20 years on lè assure anybody pé weather ò ní change o weather tẹ́ ń wò yìí everybody mọ̀ next year ní year yìí only 51 degrees Celsius wọ 52 ní Saudi bá ṣe ń sọ̀rọ̀ yìí gan there was as at this point gan ó lè ti máa rí 53 wọ 60 degrees Celsius then kí wá ní possibility tẹ́ sọ fún wa pé by this time ní next year on nearly 70 degrees Celsius or 80 degree or even 100 degree àwọn meteorologists wà lórí ìlà ọmọ tí mo sọ ó máa ń change ní climate ń change every year climate máa ń change every year no climate máa ń change every year. Dókítà ẹ ṣe àdúpẹ́ ẹ̀kú àtúntò látàrọ ibi tẹ́bi tí wà àti wà lọ ni pé nígbà tí èèyàn kò ń lu wá ń bì níbi tí ilẹ̀ ò ti gbóná sílẹ̀ ti tutù tó wá tí wà lọ síbẹ̀ ń tí bí ẹ ṣe pé 50-70 degree kí ni ìyàtọ̀ àánú méjì tó yá jẹ́ pé ó ń pa wọ́n lára tẹ́yìn pé ibi náà ti kú àwọn òsì rí rúrú kan máa rí kí ni ṣe wọ́n ní jàǹbá láàrin. Ok ọ̀ṣẹ́ rí ìyàtọ̀ ọbẹ̀ ojú pé ní Áfíríkà a ti wà use máwọn kankan ojú pé kò ní burú títí kí oòrùn 40 degree Celsius kó yọ lágo 8 àárọ̀ kò dẹ̀ ní wá burú títí kí oòrùn 50 degree Celsius kó yọ ní aago 7 ìrọ̀lẹ́ tẹ́ bá ti jí láàárọ̀ gbogbo yín ti mọ̀ pé láàárọ̀ yìí o kódà kó oòrùn kọ́kọ́ yọ báyìí láàárọ̀ lágo 9 àbágo 10 oòrùn tẹ́ lè bá jáde ni kódà arúgbó lè bá jáde kì í ṣe oòrùn tó bá wà nílẹ̀ lárúbáwá tá à ń pè ní bóyá bíi heat stroke ẹ̀rí bẹ́ẹ̀ ẹni tó jáde láàárọ̀ lágo 8 lágo 9 tó lọ bí iṣẹ́ ó ti mọ̀ pé tó bá di aago 12 aago 1 aago 2 oòrùn kan máa ń yọ nílẹ̀ adúláwọ̀ ọlọ́run kẹwàá nílẹ̀ adúláwọ̀ wọ́n mọ̀ pé oòrùn kan máa ń yọ tóun bá gbọ́n o tóun fẹ́ kọjá ààyè o kí ló yẹ kó ṣe kó wábì kan sápamọ́ sí ṣẹ́rí pé méjì aago 12 àbí aago 4 o oòrùn tó máa ràn tó máa tó 40-50 degrees Celsius nílẹ̀ adúláwọ̀ látago 4 ìrọ̀lẹ́ aago 5 ó ti ní bá nǹkan míì ti wọ̀ ikọ̀ míì ti wọ̀ ikọ̀ míì ti wọ̀. ẹ ṣe àdúgbò dókítà nínú mi ló fún wọn àlàyé tẹ̀sí ibi tí àìsàn dé ó ti yáwó yẹn jù bẹ́ẹ̀ lọ ó tẹ̀ ń ṣàlàyé fún wa náà ni pé nílẹ̀ tiwa ń bì oòrùn tiwa àti màsìkò ti mọ lágbára bẹ́ẹ̀ni bó ṣe lágbára kò lè wọ 50 no ṣebóòrùn oòrùn mú báyìí ṣebóòrùn mú báyìí ní máa mú ju àtàgò méjì aago 2 aago 3 kò lè wọ 50 kí ní tẹ́ sọ. wọ́n máa ní ọmọ ọdún 4 ò gbọ́dọ̀ ṣe kíní kan àbí ọ̀rẹ́ bá sọ nílẹ̀ Yorùbá ó dàbí pé kẹwàá sọ pé oòrùn tó ní agbára káwá rí ní aago 7 ìrọ̀lẹ́ nílẹ̀ adúláwọ̀. pọ̀lọpọ̀ àwọn ìwà tó pọ̀ láti fi ni pé oòrùn tí ara wọn tó ti yí mọ́ bí àti bójú ọyọ́ ṣe rí táyà wọn ti yí mọ́ bí tí wọ́n wá lọ bá pàdé lọ́hùn tó yàtọ̀ sí ti bí okùn tó pọ̀pọ̀lọpọ̀. ṣe rí oòrùn ẹ má jẹ́ ká mix ẹ o ṣe rí oòrùn náà ń pè ní sun o ṣe rí ohun tó ń ṣẹlẹ̀ ní tibẹ̀ òun náà ń pè ní heat stroke
heat stroke túmọ̀ sí pé ó ru àmújù mo bóyá rí tó ru àmújù bá mú tó yẹ pé àwa máa ta ní gbogbo ara ó máa ń wọlé sínú ẹ̀jẹ̀ ni heat stroke ní tilẹ̀ lárúbáwá ó ti yé mi o. ó ru àmújù ó ti yé ṣe bọ́ọ̀rùn níbí òrùlé mọ́nà gan kílẹ̀ ọ̀tún máa mú un. kódà tún mọ́ru òun ní heat stroke ní tiwọn ó ru àmújù tó bá tún wá papọ̀ mọ́ òrùn bàbá àwọn tí mo kà pé tó bá ní àwọn àìsàn kan underlying condition kan bóyá bíi heart disease stroke kódà ẹ má jẹ́ ń tàn yín even ẹni tó ní diabetes tó mọ̀ pé òun láwọn àìsàn kan lára tó ti mọ̀ pé òun ti ń ba yí díẹ̀díẹ̀ kó má jẹ́ kẹ́nìkan tàn án pé kí ni bàbá tó bá tọ́ àwọn certain age kan tó mọ̀ pé òun ní ulcer ohun tó lè ṣe leléyìí tẹ bá gbà wá láyè ìtorí àwọn tó bá wùn láti tún lọ a lè ṣe yẹn tó bá mọ̀ pé òun fẹ́ lọ o tó bá ti rí ibi tí abẹ́ ìbòjì wà táwọn èèyàn bá ń sáré kó má bá wọn sáré tó bá rábẹ́ ìbòjì kó jókòó síbẹ̀ kó sinmi tó bá sinmi tó bá rómi kó mọmi kó máa gbómi dání yes kó gbómi dání dẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ náà fruitus bíi milk kan kó máa gbé dání tó bá ti rẹ̀ kó jókòó síbẹ̀ then another thing táwọn èèyàn tún lè máa ṣe tán bá débẹ̀ kán wá bíi towel ọmọ ní tó máa gbé face towel bíi towel báyìí wọ́n lè wá omi kán wá omi wọ́n á wet towel yẹn anywhere tán bá ti ń dé wọ́n máa fi wet ara. ṣe pé ọ̀nà àbáyọ sí ẹni tí ò ní jẹ́ pé àwọn ọmọ tó bá tọ́ láti bí tí òfin òfin mẹ́rin kò jíjì bẹ́ẹ̀ni sọ fún wa yìí. bẹ́ẹ̀ni ìyẹn tó mọ̀ pé òun lọ o kó make sure tóun dẹ̀ ti àwọn tó ti dàgbà ní o tó dẹ̀ ti pé láàdọ́ta ọdún tó dẹ̀ ti láwọn underlying condition kan ló jẹ́ àwọn àrùn àìsàn kan tó ń bàjà kó wábì kan kó jókòó sí kó wá face towel kan towel tó thick kó máa wet ẹ̀ dáadáa kó máa fi clean gbogbo ara ní ìṣẹ́jú bóyá tó bá possible gan every 40 minutes tó dára ẹ̀ á tètè máa dry kó máa fi clean kó máa fi wet gbogbo ara tó bá ti rí ibi táwọn èèyàn bá fẹ́ sáré jù tó ń sáré kó má sáré kó má ṣe wàhálà most ikú tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ibi táwọn èèyàn ti ń sáré ni tó bá ń bọ̀ ẹlòmíì gan ibi tó bá ti ń bọ̀ bí wọ́n lọ síbì kan wọ́n wá ń bọ̀ èrò wá pọ̀ heat ṣé mọ̀ pé heat ti wà nílùú heat wà láti ilẹ̀ then ooru èrò tó pọ̀ then máa ń gbọ́ pé ẹlòmíì á kàn slump wọ́n á kàn gbéyàn kan dìde báyìí pé àìlè ti lọ so kó má ṣe wàhálà kó jókòó sẹ́gbẹ́ kan kó sinmi kó dẹ̀ mọ́mi ó tọrọ tó fún ọlọ́gbọ́n then tó bá dẹ̀ jẹ́ pé ẹlòmíì kó dẹ̀ máa mu omi tó pọ̀ láwọn àsìkò yẹn tó bá possible kó gbé omi 3 litre dání ìṣẹ́jú bóyá kó máa mú díẹ̀díẹ̀ kó dẹ̀ máa bù tó kù sínú cotton face towel kó fi máa wẹ̀ tara ó wà very very important èèyàn ṣe gbọ́dọ̀ máa ní bag káwọn nǹkan wà ń bẹ̀ then irú ẹni tó tún fẹ́ lọ máa fún ọ láǹfààní kan torí ẹ̀yin náà mi ní wá sórí ètò yín kí n má ju nǹkan díẹ̀ lẹ̀ fún àwọn tí eléyìí àǹfààní tó bá jẹ́ èèyàn tiwa tó fẹ́ lọ mọ́kà tó gbìyànjú tó dẹ̀ ti rí pé yálà kó ti láwọn condition kan tó dẹ̀ wọ́n pé òun ò lè cope kó try kíní kan wọ́n máa ń pè ní pear avocado kó lọ lọ tó bá lọ kán wá ìyèrè pear kóró inú ẹ̀ avocado kó lọ kó wá kóró inú ẹ̀ kó lọ dáadáa kó wá ìyèrè kó fi sí tó bá fi sí báyìí kó máa try ibi tó bá ti dé tó bá possible pé bẹ́ẹ̀ gan ó lè mú dání báyìí bí wọ́n tí wọ́n bá ń jẹ gàrí kò nídìí kò ṣe ẹ̀kan fún oúnjẹ ni kóró inú ẹ̀yẹn kó lọ ó máa di brown powder pẹ̀lú yèrè tó bá dé ẹ̀ báyìí ó ti gbómi dání ó ti ń wet towel ó lè bu díẹ̀ sẹ́nu kó jókòó báyìí kó sinmi kó jẹ bàbá mo fi ọlọ́run búra ọlọ́run ló ń lẹ̀mí èèyàn ọtí kú báyìí ń pa púpọ̀ ní wọ́n bẹ̀ òun ààyè. yóò délé. já bàbá ohun tó ń jẹ yẹn ní àwọn antioxidant kan tó yẹ pé at least for the main time kódà ẹni tó ní high blood pressure tẹ́mi ẹ̀ fẹ́ lọ gan díẹ̀ bàbá tó bá sáré lo ṣẹ́yìn ó máa lọ ó tún wá ní àwọn potency kan tó ṣiṣẹ́ fáwọn tó ní cholesterol then àwọn míì wà tó yẹ pé cardiomyopathy problem náà ní tó jẹ́ pé ẹ̀mí wọ́n ti bẹ̀rẹ̀ sí mí wọ́n ti ní palpitation wọ́n ti ń mí léraléra tó ti fẹ́ máa lọ nírú táìmì ó ti ń mí láwọn àsìkò yẹn tó bá jẹ́ bígbà tó ń jẹ gàrí kó momi sórí ẹ̀ kì í ṣe kíní yẹn ló máa pa lásìkò yẹn ọlọ́run ló lẹ̀mí èèyàn bọ̀ iṣẹ́ dókítà ni kó gbìyànjú so ìgbìyànjú yẹn lèmi sọ́nsìn then kíní kan tún wà wọ́n máa ń pè ní sanseverian ewé kan yẹn wọ́n máa ń pè ní sanseverian mo mú wá ní the last time I think wọ́n máa ń pè ní snake plant yorùbá máa pè é wò pé ṣé kò yẹ kí lè wà lẹ̀ yorùbá ó wà lẹ̀ yorùbá yorùbá máa pè ní ewé ọ̀já àkókò bàbá àwọn bàbá wa láyé ìgbà yẹn tó máa rí pé wọ́n rìnrìn àjò tó pọ̀ ó ti wá rẹ̀ wọ́n bàbá kódà ewé ìtàn bá gun kó ní tọ̀hún tó àwọn ọgbà ṣé òun ló máa ṣe báyìí ìwọ tó fẹ́ kẹ́mi ẹ̀gùn wà á gbìyànjú lọ wa kó pọ̀ kán ti bẹ́ ẹ̀gùn kán sè é nígbà tí wọ́n bá sè àgbo tó bá possible kó wá ike 1 litre kan
kán ṣe síbẹ̀ kán wá wá oyin ìgàn original oyin kán fi mix ewé ọ̀já ìkòkò tó ń sè yẹn kán mix ẹ̀ bàbá tó bá ti débi tó ti rẹ̀ ẹ́ kókò gbé kọ́ọ̀pù kan kó mú báyìí òun á máa jayé lọ Saudi ni o. kò ní má là. owó jayé lọ Saudi ọ̀nà ló wá lẹ̀ mí o jà ó jayé lọ Saudi mi wá ní ìyá wa kọ́ níbi ìtàwọn olóyún tó láwọn ń lọ tó ìyẹn kọ́ o olóyún tó mọ̀ pé olóyún mostly wà ní second trimester oyún because àwọn méjì kan wà náà ọmọ Nàìjíríà 17 làwọn tó affect 15 kú náà ọmọ Nàìjíríà èèyàn méjì ló affect iná àwọn méjì yẹn olóyún ni Ọlọ́run kan yè wọ́n ni bọ̀ oyún bàjẹ́ náà oyún tó bàjẹ́ bàbá ẹlòmíràn ni àmúwá Ọlọ́run kì í ṣe àmúwá Ọlọ́run gbogbo oyún ní mentality wa ti máa ń parọ́ nǹkan mọ́ Ọlọ́run jù ọ̀rọ̀ agánfẹ́ lè sọ Ọlọ́run kí ló dé àmúwá Ọlọ́run ni pé ṣé Ọlọ́run lórí kò ṣe fún ìgbà tí ó ṣe pórí èèyàn dàrú ṣẹ́ni èèyàn bá lóun wá oyún ti wá wọ first trimester la máa ń pè ní àjàyè ẹ mọ̀ pé gun lóyún fún rẹ̀ ni first trimester àjàyè náà ń pè torí ìgbà tó kọ́ wà ní number first month àwọn oúnjẹ kan wà tó lè jẹ tó lè bóyún jẹ mọ́ ẹnu àwọn èso kan wà á ti ṣe yẹn ní last night tí mo wá bí tó lè bóyún jẹ mọ́ ẹnu àwọn ìrìn kan wà tó lè rìn tó lè bóyún jẹ mọ́ ẹnu àwọn ìbáṣepọ̀ kan wà tó lè ṣe tó lè bóyún jẹ mọ́ ẹnu tọ́lọ́run wá bẹ́ẹ̀ ṣe tó ẹ́ gbogbo táìmì ó ti bẹ̀rẹ̀ sí ń jẹ fruit ó ti ń jẹ kinní kan ó ti ń jẹ òun lo folic acid òun lo ogbó ẹ̀ Ọlọ́run wá gbé àjàyè ó wá wọ 3 months 3 months yẹn àsìkò tó máa bẹ Ọlọ́run tó o bá ń ṣẹni tó ní àìsàn tá à ń pè ní internal heat ooru inú ogun ìkejì nìyẹn o tó o lóru inú tó o ní nǹkan míì tí yẹn tún fi ẹlẹ̀ tọ́lọ́run wá tó gbé wọ oṣù kẹfà ìyẹn náà ń pè ní second trimester bàbá ṣérú ẹ náà wà náà lọ Saudi ìwọ náà wà ń lọ ó ti jágún ẹ méjì third trimester tó yẹ kó wá máa jókòó kó ṣe wá báálẹ̀ tó lásìkò ẹ kó wá sọ fọ́kọ ẹ pé báyìí kì í ṣe wàhálà mọ́jọ mo lè bímọ anytime ìwọ̀nba 3 months tó kù yìí àbí 2 months àní àbí kíní kan jẹ́ máa rọra máa ṣe ibi iṣẹ́ gan tó bá ṣe kọ́kọ́ ẹ bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ fọṣọ kí iṣẹ́ wo ló gbà àbí kọ́ bọ́ sí di aṣọ kó bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ sóúnjẹ I do it for my wife so kó máa bẹ́ẹ̀ ṣe gbogbo àwọn nǹkan tó wà important kó máa ṣe gbogbo ẹ̀ ìgbà ilẹ̀ ọ̀nà wa bẹ̀rẹ̀ sí ń sáré awáfẹ́ ìdèmọ́kà Ọlọ́run kan ló bọ yún àwọn oyún yẹn jẹ́ o àìgbọràn ni mo rí sí medically èdè tí máa tún lò àìgbọràn ó lè wọ́n ẹlòmíì kò ní irọ́ ó lọ sin Ọlọ́run náà àìgbọràn ni ó lè bímọ tán náà kó lọ sin Ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ ní kó parẹ́ tó fọjọ́ lọ́jọ́ lọ tásìkò rẹ̀ tí. lé kì í ṣe Ọlọ́run ló pẹ̀lẹ́ ni. dókítà gbogbo aláyé gbogbo àwọn aráadé àwọn olùfẹ́ wa ọ̀gbẹ́ni ìyàwó náà ló ń gbọ́ yìí. dókítà bá a ṣe mọ́ ṣètò nígbà gbogbo bá a mọ́ ṣètò lérò kórè ọ̀pọ̀lọpọ̀ mọ́ sọ pé dókítà wọn ìfi nọ́mbà wọn léde àwa sì wá sọ wọn pé tẹ́wọ́ ojú fọ́nà yín nọ́mbà dókítà mọ́ wà bẹ́ẹ̀ bóyá ẹ bá pe dókítà ẹ bá pe nọ́mbà yín fún gbogbo àwọn aráalé fún gbogbo ọ̀tọ̀ láwọn kan lójú fọ́nà tá àtẹ̀sí wọn ègbọ́ wọn èrí ẹ bá wa pe nọ́mbà yín fáwọn èèyàn àti bí wọ́n ṣe rí. tó bá jẹ́ àwọn tó wà ní ìta +234 70 866 55 316 lẹ́ẹ̀kan sí dókítà. +234 70 866 55 316. àti wọ́n wà mí kọ́. 091 35 49 8337. lẹ́ẹ̀kan sí dókítà. 091 35 49 8337. gbogbo ẹ̀rọ ìfowópamọ́ káàkiri àgbàlá ayé pẹ̀lú ìfìta Ọlọ́run àfihàn ìpínlẹ̀ ìfàkìní ẹ̀kọ́ ló lẹ́yìn jẹ́ látàárọ̀ látòrí ìkànnì Talọ́lọ́run náà ni dókítà àwọn òṣèré wọn wá mọ́ bá wa lálejò ẹ ṣe àdúgbò dókítà o fún báyìí lónìí mo lè bá yín ṣe bẹ́ẹ̀ wá ti ń pè yàmọ̀ pé lásìkò ìjọ́ mi ẹ̀ tún jẹ́ wa ẹ ṣe àdúgbò bàbá wa.